ọmọràn mọ̀tàn má tọ́ mi o ọ̀nà là bó ní ọ̀ká ní bá ń bẹ lọ́nà kọ́ kásẹ̀. ó gbẹ́rù òfin ṣe ní nǹkan tó kúrò. ẹ̀tù sẹ́ẹ̀ dé sálẹ̀ ní ìgbà táwọn ń bẹ̀ ẹ̀rọ nǹkan bí dé sí. How was she able to change from, cocaine to money? Tí drug yẹn kò dẹ̀ wá sí nínú mọ́tò tiwa. Any point of. Stand up! The world's most notorious criminal, the drug dealer, the untouchable, highly connected. Kakaki wọ́n mú ní ọ̀la ni wọ́n mú. Abi, this Chief Agbomabiwon, òun ló fi ẹnu ara ẹ̀ sọ wípé àwa ọlọ́pàá a lè rí òun. A máa rí mú ní báyìí. Ṣé wo mọ̀ pé tó bá ní kán mẹ́ni? Ọ̀la lọ́lọ́, èmi ni Agbomabiwon ló dá yòókù sí ọ̀la. 20 more days ló kù fún ẹ̀ tó nílò orílẹ̀ aláyọ̀. Agbomabiwon agbára pọ̀. Fẹ́mi Adébáyọ̀. It is very, very dangerous. You need to act fast. Agbomabiwon. You hate me, I hate you. Ẹ̀rọ sinimá ti tún Agbomabiwon káwọ́. Heavyweight ní sà. Ṣé Mọ́lálẹ́rẹ̀ ló produce ẹ̀? Òkìkí Afọláyan ló direct ẹ̀. Starring Yinka Quadri. Fẹ́mi Adébáyọ̀. Tóyọ̀sí Adésọyà. Múkàrẹ́ Èyíwùmí. Ojú Pàgógó. Mojí Afọláyan Ọláyíwọlá. Tọ́míwá Alájogún. Tọ́pẹ́ State Brand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ti tún Agbomabiwon subtitled in English. Ó ti jáde sórí fèsìlì. Marketed and distributed by Okiki Films and Music Productions. Àmì Arena Shopping Complex. Action packed movie suspense ìbẹ̀ yìí bọ̀bọ̀ jù láti gbé jáde grab your copy now. Ẹ mọ̀ pé tó bá dọ̀la ọ̀la á tún kọ̀la. Ọ̀la kì í tán ẹnu lẹsẹ̀ fi pèkúrọ̀ ojú ọ̀nà.